Àṣírí ikú St. Janet rèé lẹ́nu àwọn ọmọ rẹ̀. Àwọn ọmọ gbajúgbajà òǹkọrin Juju àti Highlife Iyun Ayilore tí gbogbo èèyàn mọ̀ sí St. Janet tó ṣaláìsí láìpẹ́ yìí ni wọ́n ti ṣaṣọ lójú àwọn àkókò tó lò kẹ́yìn kó tó di pé ó jọlọ́run nípè. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ni àwọn ọmọ náà ti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ kó tó di pé ó kú. Wọ́n ṣàlàyé pé kò sí àmì ìnira kankan kó tó jáde láyé nírọ̀lẹ́ ọjọ́ náà. Ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọmọ́wùnmí ló ní ìyá àwọn ṣẹ̀ṣẹ̀ dé láti ibi ayẹyẹ kan tó ti ṣeré lálẹ́ mọ́jú tó sì ń dunnú. Ó ṣàlàyé pé ní ọjọ́ kejì òǹkọrin náà sì lọ sí ọjà láti lọ ra nǹkan tó sì délé padà wá dáná oúnjẹ tó jẹ. Ọmọ́wùnmí ní lẹ́yìn iná tó dá yìí lòun ṣàkíyèsí pé nǹkan ń ṣe é. Ó ní olóògbé náà sọ pé ó dàbí ẹni pé nǹkan fẹ́ jábọ́ láyà òun tí èémí rẹ̀ ò sì já geere mọ́. Lẹ́yìn èyí ni wọ́n gbé e lọ sílé ìwòsàn tí wọ́n sì gbé e lórí ẹ̀rọ iléèémí láàrin ìṣẹ́jú mẹ́wàá kó tó di pé wọ́n kéde fáwọn pé ó ti kú. Ọmọ rẹ̀ obìnrin kejì Fọlá ló ṣàpèjúwe ìyá wọn gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ tó nífẹ̀ẹ́ gbogbo èèyàn pátá. St. Janet ni wọ́n kéde ikú rẹ̀ ní ọjọ́ kejì oṣù yìí ní ẹni ọdún 53. Tolúwalékè Àlí ló ń jábọ̀ ròyìn fún Ta Fàájì.